ẹ káàsán o gbogbo ọmọ Nàìjíríà, mo kí wa o gbogbo ọmọ Nàìjíríà pátápátá. A kú bójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ wa o. Ẹ wá gbogbo tó ṣẹlẹ̀ online yìí kò yé wa mọ́ o, kò yé wa mọ́. Ẹ láyé wa o, làhàn wa ní bàtà ń ké ló tù fẹ́ o. Ọ̀rọ̀ Landi àti Babati àtìyàwó Babati àti Marigold bí Marigold náà dẹ̀ ń pè. Ọ̀rọ̀ yìí ti wá tojú sú wa báyìí o. Ibi tá à ń já sí ìnagbára o. Wọ́n dún ẹ, wọ́n ò dún ẹ, wọ́n fún ẹ ní dọ́gì, wọ́n ò fún ẹ ní dọ́gì. Kábíyèsí Elédùmarè, kábíyèsí Elédùmarè, kábíyèsí Elédùmarè. Ayé ti lọ tán o. Àkọ́kọ́ náà nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn kò jẹ́ tuntun, ṣe understand. Àmọ́ ṣá ibi tí gbogbo ẹ̀ tiẹ̀ wá dorí kodò dé kò tiẹ̀ wá yé wa mọ́ rárá. Mo kàn bí n bá ti lọ download ẹ̀ báyìí mo wá ń jókòó tí mo wá ń gbọ́. Àfìgbà tí mo gbóhùn lẹ́nu ìyàwó Landi tó ní Marigold ló ní káwọn play game, ó wá bọ́ṣọ, òun ló sọ̀kì Babati, òun ló ṣe ìtàn Babati lòun jókòó sí, wọn fún un dọ́gì, wọ́n ní kí Marigold kẹ́yìn kó yẹ́yìn sáwọn. Ọlọ́run ọba Olódùmarè ṣàánú wa lórí àwọn ọmọ obìnrin o. Àkọ́kọ́ náà kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe, àmọ́ ṣáwọn tó wá dáyé ìsìn kò tiẹ̀ wáyé wa mọ́. Kò sí tìjú, àkọ́kọ́ nìyẹn. Kò sí pé èèyàn ń fi nǹkan bò mọ́, kò sí pé bóyá pé ohun tí mo ṣe yẹn o mi ti àwọn bí mo ti ṣe lè pù tiẹ̀. Ẹ wo mo kí gbogbo ẹ̀yin aláìwẹ̀ o, ẹ̀mí wá rẹ̀yìn oṣù. Nítorí gbogbo bí gbogbo ẹ̀ tiẹ̀ ṣe ń lọ yìí, ìran Yorùbá àti ẹ̀ wá mọ̀ bóyá àmọ́ bí tá a padà já sí mọ́ Ọlọ́run, to be sincere. Nítorí tá a bá mọ bí tá a padà já sí, ó possible kó má lè tó ìfún wa. Àmọ́ bí tá a já sí mọ́ o. Àkọ́kọ́ náà Yorùbá bọ̀ wọ́n ní gbogbo wa lólè, ẹni tílẹ̀ bá mọ́ bá ní bàrà o. Mi ì ṣe rí òsì, mo ṣe mo fi sílẹ̀ ló pọ̀. Ká kọ́kọ́ fìyẹn síbẹ̀. Mo kí ìyá Aláṣàbí, ìyá Esabod. ìyá Esabod, Àṣàbí Àdé, Àṣàbí Ṣadọ́là táwọn ọ̀tẹ̀ ìṣòkúta. Àkọ́kọ́ náà ká má purọ́. Ìyá Esabod kíran federal nìyá. Mo dẹ̀ tún kí ìyá Ọ̀gbà àti gbogbo ẹ̀yin tí ẹ̀ interview Marigold látijọ́ yìí, kí ìyá Esabod tó wá grab gbogbo ẹ̀. Ṣé ẹ wá ríbi tá a já sí? Kò tiẹ̀ wá fíbi kankan yé wa mọ́. Nítorí mo wá ń wò pé kí ló ń ṣẹlẹ̀. Mo gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ìyàwó mo gbọ́rọ̀ lẹ́nu ìyàwó Landi bó ṣe wá ń sọ̀rọ̀ ẹ̀ máa ò ga ẹni tó yẹ kí wọ́n ti invite kó má lè sọ̀rọ̀ rárá. Nítorí èmi ń wò ó pé àbí kí ni nǹkan tẹ́ ẹ rò ẹ̀yin tèmi. Èmi ti wò ó pé gẹ́ yìí ò jẹ́ bọ́dà sọ nǹkan kan. Àmọ́ ṣá ibi tí gbogbo bó ṣe tún wá ń sọ̀rọ̀ ó tún wá ń kọ mí lóminú. Wọ́n bí léèrè ọ̀rọ̀ báwo ló ṣe jẹ́, wọ́n lọ ra gbó, wọ́n smoke, yín ò tiẹ̀ jẹ́ tuntun ná. Anybody can mu gbó, anybody can drink. Ó ti yé ohun tó bá ń kálukú ló lè ṣe ń sá life láwà. Àmọ́ ṣá gbogbo a máa ń gbọ́ pé 3 some 2 some 1 some 4 some 6 some. Àmọ́ ṣá gbogbo nǹkan tí kedere wá ń dẹkùn tí gbangba ń bẹ̀ wò kò yé mi mọ́ o. Ẹ̀yin ọmọ ọkọ Yorùbá, ibi tọ́rọ̀ yìí dé yìí kò yé wa mọ́ o. Àkọ́kọ́ náà ìyá mi Afọlábí
mo kí yín káàbọ̀ sórí ètò. Àwọn kan wà nínú ayé tó ṣe pé àti pé ibi tá a tiẹ̀ ti bára wa, ẹ jẹ́ kí n gbọ́rọ̀ mi gbà báyìí. Ní àná kan ṣe rí àwọn orò olé tí wọ́n parẹ́ tẹ̀sìn parẹ́ fún wa, òun ló ń kó bá wa báyìí o. Kí n gbàbẹ̀ nítorí kò sí bá a ṣe fẹ́ gbọ́rọ̀ yẹn tá à ní lọ mọ́ religion lẹ́sẹ̀. Àwọn ògbésí ayé tí religion tó sọ wádà lélẹ́yìí o máṣúmátọ̀. Nítorí ní àná àwọn orò olé tó wà nílé kálukú lánàá, ìyàwó olé tó bá tasẹ̀ àgẹ̀rẹ̀ nǹkan padà ṣe inú kó fojú sunkún ọmọ tàbí kí nǹkan padà ṣòun náà. Yorùbá bọ̀ wọ́n ní ìyàwó olé tó bá yàn àlè tí ò bá pọkọ ó máa pọmọ. Grade by grade dẹ̀ ní nǹkan tá à ń sọ yìí. Àkọ́kọ́ náà àṣehàn ló máa ń pa ọ̀pọ̀lọpọ̀, ló ń ba yé ọ̀pọ̀lọpọ̀ jẹ́, ló ń rí kúà, ló ń jẹ́ kó rí ikú òjijì he. Àná ńgbà tí àwọn bàbá yẹn tí wọ́n ń lò sẹ́mi wọn bọ̀, tóbìnrin tán bá gbéyàwó tó bá kú dú bí irú ọjọ́ márùn-ún tó fẹ́ gbéyàwó, ó náwọn ètùtù tó máa ṣe, ó ní nǹkan tí wọ́n ń ṣe nídìílé yẹn, ó ní ìgbésẹ̀ àti pé wọ́n bá tiẹ̀ ti pàdé tó ti mú wá pé ṣéyàwó ẹ̀ ni wọ́n máa bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí ẹ̀. Civilization dé, ẹgbẹ́ sìn dé, ẹni gbogbo yẹn bọ ni. Ẹ wá wo bí tá a ti bára wa. Tí ìyàwó ilé bá bímọ lánàá, àwọn míì olóbu ni wọ́n, àwọn míì ó lè já láǹgbà náà máa jẹ, àwọn míì ó lè jẹ tata, àwọn míì ó lè jẹ pé epo lásán ló máa fi ẹ̀bà kan epo. Àwọn míì ọ̀rọ̀ ilé wọn ni pé tí wọ́n bá bímọ tó bá ti dijọ́ keje àbíjọ́ karùn-ún bóyá jọ́ kẹta, wọ́n máa ṣòro ilé, wọ́n á gbé iṣu àti iyọ̀, wọ́n á sún, wọ́n á gbé kalẹ̀, ìyàwó a máa wọlé, wọ́n á máa domi sórí páànù, a máa wọlé, a máa bọ́ta, a máa fi omi yẹn, ọmọ yẹn a máa fi gbé omi yẹn, tó bá jọ́ máa lè ní ọmọ yẹn á kú dànù. Ẹ wo àwọn ọ̀làjẹ́ ń bí báyìí, tí wọ́n bá bí ọmọ wọn máa jù sínú omi tọ́mọ yẹn ò bá lè fọ́ ọmọ àlè ní. Ẹ wá wo bí tí ràn wá, ẹ wo bí tí wọ́n dọpọlọ wa rúdé. Ṣé èèyàn lọ pé nọ́mbà yìí ni? Mo ń ṣe láìpẹ́ lọ́wọ́ ni. Ẹ wá wo bí tí wọ́n bà ayé wa jẹ́ dé. Fóònù ni mo fi ń ṣe program. Bóyá kí n kúkú ẹ gbé lọ. Ẹ kúkú mọ nọ́mbà lẹ́yìn, mo fẹ́ connect eléyìí ni. Ẹnìkan fi call wọ́n pè mí. Ẹ wá wo bí tá a ti bára wá ń sìn, kò sọ̀rọ̀ olé, Islam ò fàyè gbà, Islam ò ṣe gbá, àmọ́ ṣáìsì gìfàrú gbé ká ẹgbà pátánì onídìí. Ẹ wáyé àwọn ọmọ wa níta gbangba. Ẹ wo bí wọ́n tún ṣe ń sọ̀rọ̀. Àkọ́kọ́ náà tẹ́ bá wo Mary Gold yẹn, àjọṣepọ̀ tó wà láàrin òun àti ìyàwó Landẹ̀, àjọṣepọ̀ relationship yẹn tight gan. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀, ló mo fẹ́ wá, ẹ sọ pé rí àìlẹ́ ń gbé afẹ́ wá, òde ti lọ kí wọn, òde bẹ̀ wọ́n fẹ́ dáná ẹ̀ ń dáná, ìwọ ń mutí o, ó gba oníkan òfìyàwó oníyàwó sínú ilé, ẹ lọ ra díríǹkì, ẹ mutí, ó ń pọ̀ bọ́ tí ó ń ṣe ó mọ̀. Nǹkan tó yẹ tó ṣe pé ó gbọgbẹ́ lọ́kàn ti tèmi o, mi lè parọ́ o, ó gbọgbẹ́ lọ́kàn mi. Landẹ̀ jáde ó ṣe interview, torí gbà tí ó kọ́kọ́ sọ bẹ́ẹ̀ mo wò pé àbí Landẹ̀ ò lè ṣe, kò lè gbọ́ ọmọbìnrin yẹn débẹ̀. Ṣé kò lè gbé débẹ̀ ni? Nítorí pé ọkùnrin tí ò bá ti lè ṣe dáadáa, tí ò lè gbéyàwó ẹ̀ débẹ̀, tí ò lè gbé trabayé, irú obìnrin bẹ́ẹ̀ ó lè wá support ọkọ kọ́kọ́. Inside life la wà, ṣé rí ìtò ṣẹlẹ̀ ju ìtò jáde yìí lọ. Àmọ́ ṣá, wọ́n ní ohun tó bá yọ òun la fi ń wéhun. Gbogbo Landẹ̀ bọ́ta ó ní àmì Muslim Mọ̀rúfù ló ń jẹ́ Mọ̀rúfù dín àlì Mọ̀rúfù dín àlì Landẹ̀ wí Mọ̀rúfù dín àlì Landẹ̀ wís, èmi fún ní súná mi. Mọ̀rúfù dín àlì Landẹ̀ wís. Àkọ́kọ́ náà bí Landẹ̀ ṣe ń sọ̀rọ̀, ẹ mọ̀ kí ara
kàn ń rí mi ni bó ṣe ń sọ̀rọ̀ kọ́lọ́ máa ká àwọn ọmọ wa kan ṣìgbé kan má gbégun eléegun dí ọmọ ọkùnrin òtò ọkùnrin gbọ́dọ̀ ní action àwọn action kọ̀ọ̀kan kì í jákèjá kó máa gbáyàwó ẹ létí o gbogbo obìnrin kọ́ lèèyàn ń fìyà jẹ lèèyàn náà o no matter ohun tó nǹkan obìnrin lè ṣe nítorí pé irú èmi Fákànyìnsọ́lá kò sí ohun tí mo lè ṣe fún ìjọ tó o bá fọwọ́ gbá mi ní etí tàbí o gbọ́wọ́ sókè o nà mí nǹkan á padà nǹkan gbogbo ohun tó o bá kójọ máa padà sí ní ìbàjẹ́ nítorí pé ìpín kálukú ìṣẹ̀dá kálukú èèwọ̀ kálukú kí ló dé tí ò sé èèwọ̀ mọ́ nínú ìdílé kálukú ṣebí religion yìí náà ni ọ̀dọ̀ àwọn oníṣẹ̀ṣe lẹ ti máa bá pé wọ́n ń ṣe orólé wọ́n ń ṣe gbá wọ́n ń ṣàwo wọ́n ń ṣe kòkò àwọn kan ti dọ́dọ̀ mi lẹ́nìí àwọn wá láti kinní kan àwọn máa ń yáàyàn lówó mo ní fámi òun gbowó kò ń gbowó yíyá bẹ́ẹ̀ ni ẹ ṣe gbọ́ pé ifá mi òun gbowó ó ní ẹ má bínú mà ṣé a rí bó ṣe sún síwájú ó tún bojú wẹ̀yìn kó tó di pé cross city ẹlòmíì tún wá ó ní ara mà ẹ kó ọrọ̀ ajé kìríkan àwọn máa ń support ẹ lórí business èèyàn téèyàn máa ń ṣe mú náà kọsẹ̀ jayé mi gbà tán ti wù wọ́n ti ní má belong sírú nǹkan bẹ́ẹ̀ yẹn. àkọ́kọ́ náà mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba tó jẹ́ kí n lè máa fi ṣẹ̀ṣe proud Ọlọ́run nítorí pé àkọ́kọ́ náà àìmọye ọ̀nà lọ́lọ́dùmarè fi ń ṣẹ́gun fún mi ó ń ṣe fún mi lójú oorun ó ń ṣe fún mi lójú ayé ó dẹ̀ ń ṣe fún mi níbi máa fi ìṣẹ̀ṣe proud yìí jùgbà tí mò ń sọ pé Islam is a piece of religion Islam is a kinní kan ó ń ṣe fún mi lójú ayé àti lójú oorun àti ní kọ̀kọ̀ àti ní gbangba kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan àkọ́kọ́ náà tẹ́ bá wo bí Láǹdì àtìyàwó ẹ̀ ṣe jọ máa pàdé wọ́n lè pàdé ní ọ̀nà tó ṣe pé tí òun ṣọ̀nà pé bá pé kínní àkọ́kọ́ náà gbogbo obìnrin kọ́ lórí bẹ́ẹ̀ o ọjọ́ orí náà dẹ̀ tún máa ń dìtámì ẹlẹ́ẹ̀kejì ń bẹ ṣe rí ìyàwó Láǹdì tí wọ́n ló ń ṣe ṣọṣọṣọ tó tẹ́lẹ̀ yìí ń bá sùn títọ̀ ń bá sùn àáfàá kan sọ ọkọ fún mi ń jọ kan àáfàá yẹn ní tí obìnrin bá wà ní at age of 18 years ó máa ní enjoyment sex gan tó bá wà ní 22 kìíní yẹn á tún lọ lára ẹ̀ tó bá ti pé 20 something kìíní yẹn á tún wà lára ẹ̀ pé kó máa sex gan tó bá pé 30 á tún lọlẹ̀ lára ẹ̀ tó bá pé 35 á tún lọ sókè tó bá pé 40 á lọlẹ̀ tó bá wọ 45 á tún lọ sókè ìgbà tá àfáà yẹn sọ̀rọ̀ yẹn òótọ́ ni ṣe understand àkọ́kọ́ náà ara kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ní obìnrin míì tí ò bá rí pé kán bóun sùn lójúmọ́ ara ò gbà kí ló jẹ́ kó rí bẹ́ẹ̀ nǹkan tó ti fi brought ara ẹ̀ látilẹ̀ òun ni ìgbà tí wọ́n kọ́ gbọ́rọ̀ yẹn gbà tá tiẹ̀ tí oníyàwó ọlọ́mọ 6 lèmi ti kọ́kọ́ sọ̀rọ̀ sí pé àkọ́kọ́ náà obìnrin tí ò bá mọṣẹ́ ṣe á pamọ́jọ bí èkó ẹ̀dá obìnrin tí ò bá lè dá lórí tó ṣe pé ohun tọ́kọ bá mú wá nìkan ló lè fókọ́ọ̀sì lé lórí ó máa pamọ́jọ ni nítorí gbogbo ìgbàlábẹ́ wọn máa sílé àtàárọ̀ mo ti wá ganu síbí kí wá délé ǹsìn kẹ́nìkan sọ pé ó yá let's go there kó tiẹ̀ tó sọ pé ó yá gbòun náà rò lẹ́ẹ̀mejì nítorí pé àwò pé ṣé ni mo lọ ṣe tàbí ó lọ sọ́jà bó obìnrin tó bá ti ṣe pé kò ní sí alẹ́ kò ní tàárọ̀ á dòdòkúdò dandan nìyẹn tí ò rújú rárá nítorí gbogbo ìgbà ni hormonal system ẹ ló máa wá nǹkan ìdù á máa gbé pékélé báyìí ni tó bá rí ọkùnrin tó wà sexy ààrẹ á máa múfù ni nítorí pé kò sí nǹkan kan tó wà nínú ọpọlọ ẹ̀ tó ń rò ju pé kàn bóun sùn lọ ìwọ tó oníṣẹ́ alẹ́ tó onítàárọ̀ tó ń wò pé báwo ló fẹ́ ṣe kínní ibo ló fẹ́ gbé gbà bí bísínẹ́sì yìí ṣe rí kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kò rí gbá kò tó o bá rẹ́ni tó fáìn gan pàápàá wàá ignore ẹni kí ló ń ṣe àwọn ọmọ obìnrin wa kí ló ń ṣe wọ́n kí ni ohun tó dé ẹ̀yin àfa iṣẹ́ tó yẹ kẹ́ ẹ ṣe ojúṣe yín ẹ fi sílẹ̀ torí ẹ̀ náà àròlé Ọlọ́run ní àtẹ̀yìn pásítọ̀ àròlé Ọlọ́run ní ẹ wo ayé àwọn ọmọ tẹ́ ẹ sọ pé ànábì tó ó fi ń ṣàròlé lórí ilẹ̀ ẹ wo ayé àwọn ọmọ ohun tó yẹ kẹ́ ẹ rán ẹ̀ràn ìtí òkàn yín lè ràn kiri bẹ́ẹ̀ ṣe máa blackmail ẹ̀sìn ẹlẹ́sìn ṣé àdìpọ́n ti bá yín ti gígùn lójú báyìí ara kálukú wálẹ̀ tẹ́ ẹ bá ní òye tẹ́ ẹ bá nóye ẹ rí pé Ramadan ọdún yìí kò sí kìtìkìtì kò sí rọ́ṣì kò sí wìtìwìtì pé àwẹ̀ ń lọ rárá kò sí wìtìwìtì pé àwẹ̀ ń lọ rárá sísítà mi kan kúrò lọ́dọ̀ mi ń sìn wọ́n ní ẹlẹ́à ṣe mọ̀ porúkọ yín ò lè tètè kúrò náà wọ́n ní ohun tí àwọn rí pé nǹkan kan wà táwọn rí o tó dẹ̀ ṣe pé ó ya àwọn lẹ́nu
mo ní kí ni nǹkan náà wọ́n ní àwọn nǹkan tí ò ṣẹlẹ̀ rí ó mà ṣẹlẹ̀ mo ní kí ló dé torí àǹtí mi yẹn wọ́n ń ta àwọn fẹnujà nǹkankan náà bá ní àná pé báwo ṣe wà ń ta àwọn tí mọ̀ pé kò kú ní sí market lásìkò yìí pé but nǹkan kan wá yà wọ́n lẹ́nu wọ́n ní bẹ́ẹ̀ nìkan ṣe ń bọ̀ nìyẹn gbogbo jàlábíà pé kò tiẹ̀ rújú mùsùlùmí ni tó dẹ̀ ṣe pé ó gùdù nínú mùsùlùmí ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ nìyẹn ṣe wá dé ló bá ní ẹ fóun ní kí náà ti ń pọ̀ tí ìná bítà ọtí tó máa ń korò yẹn mo ti gbàgbé ó máa ń korò gan báyìí ní ìrántí ẹ̀ kìíní ẹ̀ náà ó bá kọ́ fóun nìkan ó ní ló bá jà òun bá sọ fún un pé ẹ gba àwẹ̀ ni ó ní àwẹ̀ ti bá àwẹ̀ ńlẹ̀ lára òun same thing lẹ́nìí ẹnìkan náà ló tún pè mí lónìí Ifákẹ́yìnsọ́lá ohun tá à ń rò mà ó ti kọjá abẹ́ mo ní kí nìyẹn wọ́n ní lè rí àwọn the same thing pé ẹni tó ṣe pé kò lè ṣe kó má gba àwẹ̀ wọ́n ní kò má gba àwẹ̀ mo ní kò ní appetite ni àwẹ̀ kì í ṣe dandan kì í ṣe by force dandan kọ́ làwẹ̀ ẹ wo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tẹ́ bá nórí tẹ́ ń ro ẹ̀yin àfa ẹ dálẹ̀ tán sí ẹ kórí bọnú ọ̀dálẹ̀ ta kété ìgbà tẹ́ bá ti ń sọ fún wọn tíyàwó níyàwó bá wá ṣiṣẹ́ lọ́fíìsì yín tẹ́ ẹ máa sọ fún wọn pé tẹ́ ẹ bá wọn sùn náfìlà tẹ́ ẹ bá yàn gbé ìsìgìfàrú gbé tẹ́ ẹ ti sọ pé ọba tó ní wá kòróró ìsìgìfàrú gbé náfìlà kan náà ni náfìlà kan ti gbé lẹ́ bá ti bá wọn sùn nǹkan yẹn máa fún wọn ní encourage ni pé at least táwọn náà bá yan náfìlà táwọn bá ṣe àsìgìfúrù láì ó gbé gbogbo nǹkan táwọn bá ṣe àwọn bàbá ti wá ẹ̀sìn kọ́ ló wá sọ fún wọn pé báyìí ni sẹ̀mí ṣe rí o ẹ̀sìn kọ́ ló sọ fún wọn pé ọkọ lolówó orí aya ẹ̀sìn kọ́ ló sọ fún àwọn bàbá wa pé àrólé lọkùnrin jẹ́ ẹ̀sìn kọ́ ló sọ fún àwọn bàbá wa pé bí sẹ̀mí ọkùnrin ṣe rí níbi tóbìnrin ṣe rí lélẹ́yìí ẹ̀sìn kọ́ ló sọ fún àwọn bàbá wa pé má débí má ṣe léyìí ohun tí àwọn alálẹ̀ ò fẹ́ ni ohun tó lódùmarè fẹ́ ni ìtẹ́ olódùmarè tí ò fẹ́ lélẹ́yìí ẹ̀sìn kọ́ ló wá sọ fún wọn àwọn bàbá tí wá ti lórí tó ń ro ọpọlọ wọn ti ṣiṣẹ́ làákàyè wọn ti function láti ilẹ̀ òun ló fi wá jẹ́ pé tẹ́ ẹ bá rí wọn tí wọ́n gbé gbà àsàlátù kalẹ̀ ẹ lọ túdì wọn dáadáa àìmọye ìyàwó tó ti gba pátá ń díẹ̀ tẹ́ ẹ bá tiẹ̀ tí ń rí tíyàwó tí ń ṣe fúlẹ́ńgẹ́ àsàlátù o fúlẹ́ńgẹ́ ẹ lọ yẹ̀ ẹ́ wò dáadáa èmi ò lọ àsàlátù rí àmọ́ ṣábí tí n bá jókòó sínú máa download ẹ̀ fún Fákẹ́yìnsọ́lá èmi ò ń lọ àsàlátù ìbílọ́ǹgì sásàlátù alásàlátù mo kàn máa ń lọ tàlímù ńgbà yẹn nígbà tó jú dúdú ibẹ̀ náà ti máa ń brainwash wa lọ́dún yẹn tó máa sọ fún wa pé ẹ̀wọ̀n nílé ayé jẹ́ fónígbàgbọ́ òdodo ẹ̀wọ̀n nílé ayé jẹ́ fónígbàgbọ́ òdodo ìyà làwọn wá jẹ láyé kì í má pu tiẹ̀ sọ́dọ̀ mi ìyà làwọn wá jẹ láyé ìgbésí ayé ìyà tóhùn káwọn lè jẹ tó bá ti dọ̀run àwọn máa lọ bá ibẹ̀ náà ti sọ fún wa pé gbogbo owó tá a bá dá aṣọwó ọpẹ́ ìjùsílẹ̀ owó àánú àṣe kinní kan sí mọ́ṣáláṣí wọ́n ti ní yàrá kan tó ń kọ́ kalẹ̀ fún wa gbogbo dáadáa tá a bá ṣe inú yàrá yẹn ló máa wà gbogbo dáadáa tá a bá ṣe tá a bá kàn ti ṣílẹ̀kùn yẹn oríṣiríṣi dáadáa tá a bá ṣe á kàn máa bá wa ń bẹ̀. That was then gbogbo bọ́n ṣe ń sọ lánàá máa wò pé kíní yẹn máa ń bẹ̀ mí sọ̀rọ̀ pé ṣọ́ba tó ní wá fi ìdí ayé hàn àwọn kan ni ṣe bọ́ba tó pamọ́ ni wọ́n pè ókè jùbírì ó ń gbẹ̀gbà wá fáànà mọ́mọ́ sàràsálà ṣé lọ́lọ́run bá dẹ̀ sí gàgà gbogbo ibi tí ànábì fẹ́ dé sí gbogbo ibi tó fẹ́ ṣe tó fẹ́ mọ̀ látàyé láì ṣe pé gbàtẹ́ sọ pé téèyàn bá ń japoró okú ló máa mọ ibi tó fẹ́ dé sí. ẹ̀dẹ̀ tún sọ wọ́n pé ẹni tó bá tí ò bá pe kálímọ́ ti ṣàádà láìláì làǹlà títí tó fi kú kò síbi ẹ̀kan tó fẹ́ dé sí. kìrìsìtẹ́nì tó kú ìgbà tí wọ́n ń ṣe títì wá sí mi yẹn bàbá àjọ gidi ni ìgbà tó ń fẹ́ máa wú àwọn òkú bàbá yẹn ò pé kálímọ́ ti ṣàádà títí ó fi kú o bò ó nígbàgbọ́ nínú olódùmarè ọba tó lè pa tó lè jì ìgbà tó ń máa padà wú sí kíní àwọn katapila yẹn tó gbé òkú bàbá yẹn jáde wọ́n ní funfun kẹ́nẹ́nẹ́ láṣọ ẹ̀ wà no stain ṣé ẹ mọ̀ pé sọ máa pé àwọn kan wà tó ṣe pé ilẹ̀ kò ní jẹran ara wọn ìdí ọlọ́run ò ní fún àwọn ìdí àti kòkòrò láyè láti dé inú ara ẹnìyẹn irú wọn lẹnìyẹn wà ṣé ẹ rí pé ẹnìkan ṣe ìsìláàmù ni òfin ní wọná ànábì sọ pé gbogbo ẹ̀sìn ẹni bá ti ṣẹbọ kú ó máa inú iná ló ń lọ ẹni bá ti ṣe ẹ̀yin tẹ́ ẹ sọ pé ẹ gbé mímọ́ dání àárí mímọ́ lọ́wọ́ yín ìgbésí ayé burúkú lẹ padà sí nílò àáfà ń ṣe yahoo
ẹ̀yin àfáà ẹ̀ ń ṣe yahoo ẹ bọ́ sàkẹ́ ẹ búra pé kì í ṣe pé ń dọ́mọ yahoo nìkan lówù ẹ̀yin gan tẹ̀ka ẹ náwọn client tí wọ́n ń sanwó tán fún yín lówó. ẹ dẹ̀ sọ fún wa pé o tó bá ti dijọ́ gbéǹde àlùkè àmọ́ o Ọlọ́run máa gbé gbogbo wa dìde bó bá gbé wa dìde a máa ṣèdè lárúbáwá. ẹ̀yin náà ń ṣe yahoo gbogbo iṣẹ́ burúkú ló pé sí yín lọ́wọ́. ṣé rí tó bá yẹ pé ẹ̀ bá ti gbéra yín lánàá pé àlìwúlà mọ́hùn ní wàràsátù àbíyá yìí tẹ́ ẹ̀ bá sọ fún wa pé àròlé Ọlọ́run ní tẹ́ ẹ̀ bá ń jẹ́ kó yé yín wa pé alára ẹran ni yín o kò sígbà mo lè ṣe program manager ló ń flow lára mi I'm not a malaika èèyàn lásán ni mi woman be like you ni ẹ àmọ́ ṣá most of them yín tẹ́ bá ti dé bóyá ẹ lọ sí program kan tàbí ẹ wà níbì kan tẹ́ ẹ ti rí pé something máa ṣẹlẹ̀ níbẹ̀ owó máa jáde ẹ máa gbéra yín sípò tẹ́ẹ̀sì ẹ máa fira yín dọ́gba àwọn kan tó ṣe pé àwọn tán ti ṣíwọ́ ọṣẹ́ síbi tó dáa ẹ máa ríra yín pé ẹ jẹ́ bákan tó dẹ̀ ṣe pé ẹ jẹ́ nǹkan kan òtún bá ń tẹ́ ni yín òfútù fẹ́ẹ̀ tẹ́ kan aṣá àti òní kan ni yín ẹ yẹpẹrẹ ti ju sóòdì lọ ẹ máa ríra yín pé ẹ jẹ́ bákan gbogbo brainwashing yẹn ẹ wá bẹ̀rẹ̀ sí ní ìdákalẹ̀ ìgbà tá ẹ bá dákalẹ̀ tán kò sí àdẹ́dọ̀ dídí owó náà lẹ máa fi gbà ìgbà tá tiẹ̀ ti ń rà fún àtẹ tí ń sàṣìra yín nítorí owó oníkòmọ owó ilé olóòkú ìgbà tá ti ń sàṣìra yín kí ló tún wá kù ẹ ti dọ̀tí ẹ̀ jámọ́ nǹkan kan mọ́ ẹ̀yin àfa ẹ ti dọ̀tí gan mo kàn máa ń dúpẹ́ lọ́wọ́ ọba tó ní mí ní gbogbo ìgbà ní gbogbo àyè pé mo dúpẹ́ pé Ọlọ́run ò jẹ́ káwọn ọmọ mi kéwú àwọn ọmọ mi ò rìn nílànà kéwú wọ́n dẹ̀ níbẹ̀rù ọba tó ní wọ́n mọ̀ pọ̀ ọba tó lè pa tó lè jì ìmí tí ń bá pè bóyá ó wà ní skul tí ń bá pè pé lídàjí báyìí á lóun ń ṣe àdúrà lọ́wọ́ ni ṣé kéèyàn lọ kéwú ló fi jẹ́ ni Ọlọ́run ni ṣé kéèyàn máa kírun ṣóun lẹni Ọlọ́run ni ṣé ká kírun kí wájú dí kókó àná wájú tèmi náà ó dúdú ọ́ìlì mo fi ṣíwèrè dànù ṣé ká kú sí mọ́ṣáláṣí ni wọ́n ń pè lẹ́ni Ọlọ́run ṣé ká kú sí ṣọ́ọ̀ṣì lẹ́ni Ọlọ́run àwọn kọ́ lẹ́ni Ọlọ́run tó o bá ti rẹ́ni Ọlọ́run àmì ara máa sú ẹ pé n tó ń bẹ́lẹ̀ ìgbé ní agbára spirit ló ń jẹ́ ní Ọlọ́run spirit tó connect sí ọba tó ní. ẹ̀yin oníràkàtì àyè ẹ wo bí táyé dẹ́ǹsìn ẹ wo ayé ẹ máa gbọ́rọ̀ lẹ́nu ìyàwó Láǹdẹ̀ bàbá tí òun náà fún ní dọ́gì òun fún dọ́gì ọmọbìnrin yìí ló ti òun ẹ máa gbọ́ ọ̀rọ̀ tí ò tiẹ̀ yẹ kẹ́tì máa gbọ́. ṣé ẹ rí ìyẹn sábọ́ọ̀dì tẹ́ ẹ bá lọ wò ìyá yẹn lè máa sọ̀sọ́kúsọ lẹ́nu wọ́n lè máa ṣe kébékébé kán máa sọ̀sọ́kúsọ lẹ́nu bọ̀ ìyá yẹn wà intelligent. ìyá yẹn dìwé bí wọ́n ti ṣe ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn ènìyàn lánàá àwọn pípù yìí dẹ̀ ń jábọ́ àti yọ ọgbà àti ìyá àgbà àti ìyá àwọ gbogbo àwọn tán ti béèrè wọ́n wà intelligent gan. ẹ wá wo bí tá a já sí kò sí tìjúmọ́ lórí ilẹ̀ kọ́mọ kékeré máa sọ pé tí n bá gbá yín mú ẹ̀mí yẹn á gbọ̀n ọmọ 16-15 kó máa sọ fún bàbá 40-something 50-something pa àbí kó máa sọ fún ọmọ 30-something gbà tàbí 27 pé tí n bá gbá ẹ mú àyà á já wàá sá kàbàkàbà imagine anọ́mọ̀ kan kọjá lérí àmì ẹnìkan wá sọ pé bó ṣe wà yẹn ẹni tí ò ì tí ì bá ní nǹkan pọ̀ lérí àyè òun ló ń lọ ìmúniláilé eléyìí kéré ẹyẹ sọ̀rọ̀ àlùfàṣà fún àwọn ọmọ kéékèèké bó ní à wọ́n ní ohun táwọn rí ni imagine ọmọ kékeré àwọn tó ń bá sùn náà mi ìmọ̀ tán fẹ́ mú nígbà ayẹ mi ìmọ̀ tán fẹ́ mú ní bọ́dì àbí ṣe sẹ́ẹ̀sì kò pàtẹ́ mọ́ bọ́dì ni torí ẹni tá a bá rọ́kùnrin mi nítorí ẹ̀ bá pẹ́ tọ́pọ̀lọ́ ẹ̀ ṣiṣẹ́ ó ní tẹ̀sí obìnrin ẹlòmíì ò lè jẹ́lẹ̀ pa ẹlòmíì ò láìkí kó máa bu nǹkan lára obìnrin ni bọ̀wọ́ tó o bá láìkí pé kó o bu nǹkan kó o jẹ nǹkan kó kún ẹ lẹ́nu wàá gbọ́ ẹni tó bá gallant tó dúró re tó ṣe rùmúrùmù tẹ́ẹ̀kẹ́ ẹ̀ tó bíi ti bá kan Ìṣọ̀lá báyìí àbí kí ni purpose of pé afẹ́yàwó ọmọ tí ò tí ì yọ nídìí tí ọyàn gbáàyè ẹ̀ gan kò tó tẹ̀ kò ju kóró kò ju ọsàn wẹ́wẹ́ lọ kí ni enjoyment tó wà ń bẹ̀ ìgbà tán tiẹ̀ ti gbé jáde nínú àdìtì pé ọmọ òkòkò wọn lè gbé sẹ́sẹ̀ kan máa fi nǹkan ọmọ ọkùnrin kan máa fi rin ojú ara ẹ̀ ẹ̀yin olórí burúkú ẹ̀yin ẹni òfò yìí ẹ̀yin tó ṣe pàtúbọ̀ tán yín ò ní dá gbogbo ń tẹ́ fàárọ̀ yín kójọ máa dẹkún mọ́ yín lọ́wọ́ ni láṣẹ Elédùmarè lọ́láàánú oṣù tẹ́ gbà fún yìí gbogbo ń tẹ́ fàárọ̀ yín kójọ máa dẹkún mọ́ yín lọ́wọ́ ni gbogbo ẹ̀yin tẹ́ náwó nínú pé kíran Yorùbá dìdàkudà
táwọn ọmọ wa wá dìdàkudà tí ò sí tìjú mọ́ lórí ilẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ fọ̀rọ̀ ẹnu dè wọ́n, gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbádìí ti olórí burúkú wá tẹ́ ń kàkàkùkà. Ìmájì ọmọ òkókó pé tí wọ́n bá gbé dání ó lè máa fi nǹkan ra ojú ara ẹ̀ títí ojú ara ẹ̀ máa fi ràn, tí ó máa lè fi gba nǹkan tó fẹ́ kì sí ọmọ kékeré. Ẹ wá gbogbo àwọn ọmọ tó ti máa bayé wọn jẹ́ nílé kéwú kéékèèké káàkiri. Ìgbà kan tí ẹ̀sìn Islam tó mẹ́mi náà lọ́kàn, tó mú mi lọ́kàn gan, ṣe àwọn pé grade by grade ni, tó mú mi lọ́kàn. Àwọn ọmọ mi obìnrin wọn máa ń lo socks ńgbà yẹn. Ilé kéwú táwọn ọmọ mi wá ń lọ lọ́dún yẹn lọ́hùn, wọ́n máa ń sọ fún nìyẹn, nìkan wá dáhùn pé ìyẹn wá kí ẹ̀gbọ́n ló bá nìyẹn kí ló dé tó fi ń wọ socks, tó fi ń lò jáàbù tó tóbi, pé kò sáyé irú ẹ̀, pé kó má wọ socks kankan. Èmi bá lọ bá, mo ní wá, èmi ò ráyè gbogbo eléyìí tí n bá ní kó wọ socks kó lò jáàbù, ohun tó mú èmi ló ṣe. Ṣé yẹn nìyí kéwú tẹ́ fẹ́ kọ́ ni? Ìgbà tí wọn ò ráyè mọ bí tí sáìsì ọyàn èdè, wọn ò mọ bí tí ṣèpù díẹ̀ dé, àwọn olórí burúkú, àwọn kẹ́ni má nì. Ẹ̀yin tó yẹ pé gbogbo ìgbésí ayé yìí tẹ́ ẹ ti ń lò bọ̀ látànà tẹ́ ẹ rò pé ó yẹ yín, ẹ̀sìn yín tó ṣẹ̀ṣẹ̀ jáde ní 2025 yìí, ṣé ẹ mọ̀ pé ti 2023 ó yàtọ̀ sí 2024, 2025 ó yàtọ̀. Ìyí tẹ́ ẹ tún máa ṣe ẹ̀sìn àgbáyé ní títí lọ́wọ́ 2026 títí ayérayé. Gbogbo ọwọ́ tó o bá ti involve nínú pé àní o fi ẹ̀sìn bojú, ó fẹ̀sìn bojú, gbogbo àwọn ọmọ ilé kéwú ẹ̀ ló ti bà tété, ló ti tẹ̀ wọ́n lọ́yàn, ló gbé wọn sórí ìtàn, ló ń fi okó rìn wọ́n nídìí. Gbogbo ohun tẹ́ ẹ bá kójọ máa dẹkún mọ́ yín lọ́wọ́ ni, àrọ́mọdọ́mọ yín máa padà ṣerú ni. Gbogbo èyí tẹ́ ń jẹ́ kí ìran títí wa ká wá bára wa dóríta kò yé wa mọ́ because of religion, tá a bára wa dóríta kò yé wa mọ́ because of àfáà mi ni, ṣéwù mi ni, mùkàndámù mi ni, òfò lómi ẹ̀fọ́ ń ṣe, òfò ní gbogbo yín máa ṣe. Láṣẹ àwọn alálẹ̀ òfò lẹ́ máa ṣe. Gbogbo ẹ̀yin tìmùtìmù kẹ́gbìdà sínú tẹ́ ẹ̀ ń sọ fún wa pé ẹ̀sìn lẹ́gbẹ́dá tó dẹ̀ pé àpadà recognize pé ẹ̀ ń ṣẹ̀sìn ni, ẹ̀ dẹ̀ máa ṣẹ̀sìn títí dọjọ́ alẹ́ ni. Gbogbo ẹ̀yin akéwú tọrọ jẹ, akéwú gba báárà, ẹ̀ níṣẹ́ alẹ́ ẹ̀ nítàrọ̀ ọ̀nà dàkẹ́ má rorò kúrò, ọ̀nà dàkẹ́ má gèrí, kẹ́ má gòbò, kẹ́ má gẹ̀pọ̀, kẹ́ má gèdì. Ẹ wá di alápatà èèyàn. Ipò tí Islam wà lánàá òun kọ́ ló wà nílẹ̀ Yorùbá báyìí. Àwọn wá di pé kò wá sí, àti ẹ̀ wá realize pé ẹ̀sìn yẹn gangan kò wá sí. Tẹ́ ẹ bá lọ sá lọ bá ẹlẹ́sìn sìn, nǹkan ṣe yín. Ní last week mo lọ síbì kan, mo fẹ́ ra àwọn bàbẹ́ ẹ kásán, mo fẹ́ ra aṣọ kan, àwọn Italian wear yẹn. Àwọn ìyá yẹn wá ń sọ̀rọ̀ pé ó ní ìsìn táwọn bá lọ sọ́dọ̀ pásítọ̀ ń gorí èèyàn, wọ́n ń pààyàn. Táwọn bá lọ sọ́dọ̀ àfà, wọ́n ń pààyàn ni. Ọ̀dọ̀ ta làwọn wá fẹ́ lọ. Mo ní ẹ lọ sọ́dọ̀ Olódùmarè, ọba tí ò kì í gbẹ̀jẹ́, ọba adánimásìrègùn, ọba tó mọ mí tó mọ̀ yín, tó dá kálukú mọ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ ẹ̀. Lẹ́yìn kí kálukú sí lọ́wọ́ ẹ̀ nínú ilé, ẹ má lọ mọ́ṣáláṣí, ẹ má lọ ṣọ́ọ̀ṣì, èmi já wọn tán. Ìyá inú náà tiẹ̀ ti rò bẹ́ẹ̀ kan yẹn ti tó àwọn wá. Mo ní tẹ́ ẹ bá ń lọ sí mọ́ṣáláṣí, lọ sí ṣọ́ọ̀ṣì, you are wasting your time. Nítorí pé àwọn tẹ́ ń lọ bẹ́ẹ̀ olórí burúkú ni wọ́n. Àkọ́kọ́ náà tán bá rí pé ẹ fún ìtàbẹ́ náwó lọ́wọ́, wọ́n á ń wá connection tán máa fi gba pátá ń di yín. Olórí burúkú ni wọ́n. Kò sí ohun tó ń jẹ́sìn mọ́, ẹ̀sìn tó máa sí inú ọkàn ẹ báyìí ni. Má bọ̀ tọmọ làkejì jẹ́, má jàrí onílé kó o fi bo tiẹ̀ mọ́lẹ̀, má torí pé kí tiẹ̀ lè da kó o bá tọmọ làkejì jẹ́, má jọ yà á pọ̀ ọmọ lọ́mọ lẹ́kúnjayé. Ẹ̀sìn nìyẹn. O ti mọ bó ṣe ń pọba tó ni ẹ́. Ṣé o fẹ́ jí láàárọ̀ tó bá káwọ́ ẹ lórí, ṣé o fẹ́ sọ pé kórí ẹ burú ni? Bẹ́ẹ̀ lọ́hùn nílànà Yorùbá, ẹ fèdè elédè sílẹ̀. Ohun tí ọba ti ń ṣe tẹni tẹ́lẹ̀, ẹkún àtòṣí àti payín kékeré èèyàn ń bá bọ̀ ń bẹ̀, ẹ wò òun ló ṣẹlẹ̀ yìí sí. Pásítọ̀ ọmọ tó wá sí ṣọ́ọ̀ṣì ẹ mú ẹ pa, ẹ lọ rí mọ́lẹ̀. Àáfà girlfriend ẹni kó nígbàgbọ́ òdodo kó fún nígbàgbọ́ òdodo ẹgbẹ́ kó mú lọ́rẹ̀ẹ́. Ọmọ tẹ̀mí Islam ló máa fẹ́, ọmọ bíi tí ọba ti ṣe Islam á kọ̀ lọ́mọ. Ẹ̀yin bàbá tẹ̀ ń sọ bẹ́ẹ̀ ọkọ̀ mu o. Nítorí tó bá jẹ́rú ọmọ tó kú ìyá sọ yẹn kó mú babaláwo wá sílé, ẹ máa ní Rọ̀súlù láì ọlẹ́dàáyọ̀, ẹ lè kọ́ lọ́mọ. Kọ́lọ́n bá wa forí jí ọmọ yẹn kó pàṣìṣe rẹ̀. Ẹ sọ pé láéláé àgàgà kọ́ lọ mú kìrìsìtẹ́nì wẹ̀ náà, àwọn ẹlẹ́bọ ló lọ mú wá. Ẹ wá wo àáfà sí Islam ẹgbẹ́. Ẹ wo àwọn àáfà, ẹ wo ibi tán bá yé lẹ̀dẹ̀. Ẹ wo ibi tán bá yé lẹ̀dẹ̀. Mùkàndámù àròlé bàbá ẹ̀ ní kìdíkan.
àwọn bàbá tàná wọ́n ṣiṣẹ́ yẹn wọ́n ṣíwọ́ iṣẹ́ tí ìgbà táwọn bàbá tàná ò mọ́lẹ̀ mọ́lẹ̀ wọn ò mọ́lẹ̀ mọ́lẹ̀ wọ́n ní sí alẹ́ wọ́n ní tàárọ̀ wọn ò lọ ní lọ́wọ́ gbà. Yorùbá bá ẹ̀sìn bá Yorùbá lára àwọn bàbá ti tàná. Ṣé ẹ wá ráyìí tí wọ́n pọ̀ kalẹ̀ lẹ́ni ọmọ àlè ló pọ̀ nínú yín tí wọ́n bá lọ ṣe DNA ọmọ àlè ló máa yọjù nínú gbogbo yín nítorí tẹ́ ẹ bá jẹ́ ọmọ ọkọ ó ṣe máa pa títí ẹ tì tó máa ní tẹni ẹlẹ́ni ló máa borí títí ẹ. Yorùbá ni mí Yorùbá nìran mi Yorùbá ni mí Yorùbá nìran mi. Ẹ̀sìn yẹn ó bá Yorùbá lára àwọn bàbá títànà náà ṣe ṣàṣeyọrí. Ẹ̀sìn ti tèmi kò bá Yorùbá lára yín ó bá olè ọ̀lẹ gbàpátá ń di ìyàwó níyàwó abẹ́nilórí alọ́nilọ́wọ́ gbà jàǹdùkú yahoo àáfàá babaláwo àáfàá babaláwo àlùfáà. Àwọn babaláwo títànà wọ́n ṣàṣeyọrí gẹ́gẹ́ báwọn tèmi náà ṣe ń ṣàṣeyọrí. Àwọn olórí burúkú náà wà nídìí babaláwo àṣírí gbogbo yín náà tú gbogbo ẹ̀yin olórí burúkú tá ẹ wà nù ṣẹṣẹ ẹ̀yin apanimáyọ̀dà ẹ̀yin tó ṣe pàkáǹtì bàbá tí yín tẹ́ ẹ jogún kẹ́ ẹ lọ ṣògùn owó fáwọn èèyàn ni àṣírí yín á tú. Ṣé ẹ rí pé títà fáǹtú ti pásítọ̀ tú báyìí àṣírí gbogbo yín ò ní bò láti ṣe Elédùmarè. Nínú àwẹ̀ báyìí ẹ wá wọ dé fìlà funfun kẹ́nẹ́nẹ́ ẹ wọ jàlábíà kẹ́nẹ́nẹ́ wọn ò ní mọ̀ pápáyàn ní ẹ̀yin olórí burúkú yìí. Ẹ wá wẹ̀ sí yín ní gbòòrò ayé tí wọ́n bá ti rá àfa àtọ́lá ní orí àwọn apààyàn. Ìkan fẹ́ cross títì ìjọ kan lẹ́nìkan sọ pé táàfà yẹn bá kọjá bí òun á fọ́ òkò mọ́ lórí àfa yẹn gbọ́dẹ̀ cross ó cross padà. Ẹ sì máa bá débi pé tí wọ́n bá ti ń ráṣọ àfa lára yín wọ́n á máa yá. Nítorí pé èyí tẹ́ ẹ bá dá láàrin wọn tẹ́ ẹ tètè dìde àníkọ́ bá wa ti ilé kéwú pa gbogbo ilé kéwú tó wà nílẹ̀ Yorùbá kọ́ lọ ti pa nítorí pé kéwú yẹn ò jẹnẹrétì nǹkan tó dáa sáàrin ara wa kò wá fà wá ní nǹkan tó dáa. Àwọn ọmọ kéwú wọn máa jáde lọ́dọọdún kì í ṣe pọ́n fẹ́ fi sátífíkẹ́tì yẹn lọ ṣẹ́ lọ́ndà federal government state government wọn ò lè fi ṣiṣẹ́ ń bẹ̀. Kí ni wọ́n ń lọ kọ́ nílé kéwú yẹn? Kí ni purpose of kéwú tí wọ́n ń lọ kọ́ gan ẹ sọ fún akágbọ́? A padà realize pé wọ́n padà fi górí èèyàn ni. Bàbá mi kan sọ pé onílé kéwú yẹn kọ́ ni wọ́n ti ń kọ́ wọn ní iṣẹ́ yẹn o. Ó ní tọ́mọ kan bá ní àkáǹtì lọ́wọ́ á fẹ́ nìkejì. Àwọn ò mọ̀ bóyá àwọn náà ń kọ́ wọn ṣe ń kéwú tán wọ́n ṣe ń joyè apààyàn wọ́n ṣe ń kéwú tán wọ́n ṣe ń joyè ẹni tó ń ta páàtì èèyàn. Níbo ni wọ́n ti rí? Níbo náà ti rí? Ṣé ọkẹ́ mọ́kéwú ni? Ẹ rí pé mi ń ṣe program lánàá mo fúnra mi ní ìsinmi gan mo gbọ́dọ̀ rest torí mo lọ sọ́jà láwọn last week mi ṣe program lánàá ẹ̀yin tèmi ẹ má bínú ṣé àwọn pé mi ṣe ní last week upper week náà mi ṣe ẹ má bínú eléyìí á dùn fún wa láṣẹ Elédùmarè. Ẹ wo bí táyé dé tá ẹ bá máa wí ìrọ̀lẹ́ ayé la wà ànábì ní ohun tí ò bá ṣẹlẹ̀ rí ó máa ṣẹlẹ̀ orí yìí ti dàrú. Ṣé Nàìjíríà nìkan ni ìrọ̀lẹ́ ayé wà? Àwọn Germany ò ṣe sọ pé àwọn àrọ̀lẹ́ ayé Canada ò ṣe nírọ̀lẹ́ ayé lòun wà UK ò ṣe nírọ̀lẹ́ ayé lòun wà gbogbo àwọn country Euro country wọn ṣe láwọn wà àrọ̀lẹ́ ayé. Ọ̀rọ̀ brainwash tẹ́ fi ń gbé wa mọ́ra kò ní dáa fún yín. Ìrọ̀lẹ́ ayé ànábì ti sọ pé ohun tí ò ṣẹlẹ̀ á máa ṣẹlẹ̀ kínní kan ìwàlẹ̀ àṣírí iná ìlísánà làfíù sírì iná àlẹ́dínà àmọ̀núwà mílù sọ́ọ̀lì àti wátà àsọ́bìlì àkì wátà àsọ́bìlì sọ́ọ̀bù bẹ́ẹ̀ dẹ̀ ṣe pé kì í ṣèdè mi. Ẹ máa má wọn tíra kan wá tí ò nẹ́sẹ̀ ńlẹ̀ ó yá o ṣọ́rọ̀ ilé ayé náà la wà yìí lẹ́yìn àfáà ṣe ń gẹ́ra wọn lórí. Ẹ tún sọ fún apá ànábì ìgbà tó máa lọ ó ń sunkún àwọn sàábé lọ bá kí ni tó ń ṣe àròsúlù láì ó sọ pé ìgbà tóun bá lọ ẹ̀sìn òun ànábì nǹkan méjì ló máa bà á jẹ́. Wọn náà sàábé bèrè pé kí ni nǹkan òun lóbìnrin àtowó. Ó yá ìyẹn ti mọ̀ pé àwọn olórí burúkú lòun fẹ́ wíìlì ẹ̀sìn sílẹ̀ fún. Ànábì dẹ̀ ti mọ̀ pé àwọn ọ̀ràn ti tòun tẹ́lẹ̀ wọ́n lè dogi wọ́n lè dọ́bọn. Gbogbo ohun tó wà nù Kùránì rárá kò sí ohun tó fi pàtẹ́ mọ̀ pé wọ́n bọ́ ọmọ Yorùbá wí ìran Lárúbáwá ló ń bá wí torí gbogbo ala ló jíṣẹ́ Ọ̀rúnmìlà sọ ti wá fún wa. Má mú un níhun tí ò ṣe tiẹ̀ má purọ́ èké mọ́yàn má bàtà ẹni ẹlẹ́ni jẹ́ torí pé ó fẹ́ ga gbogbo ẹ̀ ló wà nù Odùfá. Ẹ kọ́ dí gbogbo ẹ̀jẹ̀ ká mọ gbogbo ẹ̀jẹ̀ ká mọ nǹkan kan ẹlẹ́bọ ni wá. Àwa tá a bú àwọn bàbá titi wa lánàá tẹ̀ní káwọn máa ṣe làánà tù láàlè fún wọn. A padà rí aláìsí pé
ń tá a ṣe Olódùmarè dẹ̀ kà sígbà ìmọ̀ ẹ̀yin lẹni lànàtù láàlẹ́ lẹ́ni lànàtù láàlẹ́ yín ẹ̀yin àfáàlẹ́ Yorùbá lànàtù láàlẹ́ yín. àní lánàá tá a bá rí àwọn àfáà tó wẹ́rí irú Sheikh Labeeb yẹn àwọn táwa dáwọ́ jẹ́ ẹ̀dá títí wa àwọn aṣíwájú wa ní ká máa ṣe lànàtù láàlẹ́ fún wọn. àwọn náà dẹ̀ lélẹ́yìí àwọn náà ò da tìmùtìmù kẹ́gbìdà sínú ni. ọmọ ìyá mi èmi máa jẹ́ ẹ tán ọ̀gbẹ́ni lọ dúró lórí ilé ni ẹ tó o bá ń lọ sí mọ́ṣáláṣí you are wasting your time tó o bá ń lọ ṣọ́ọ̀ṣì you are wasting your time dúró lórí ilé ni ẹ pé ọba tó ní ẹ ó dẹ̀ máa jẹ́ pé ẹ kí ló bá lọ́wọ́n ọbẹ̀ ẹ sọ tí ò jẹ́ àwọn àfáà tẹ́ ń lọ bá tó ipá máa gba pátá ń di yín ni bẹ́ẹ̀ bá padà lọ bá wọn gba pátá ń di yín ni kí ló ń tojú bọlé fún agbára tó ń bẹ́ẹ̀ gbé ju tàfáà tó ń lọ bá lọ bí ọba tó ní ẹ lásìkò tó máa jẹ́ pé ẹ kẹyẹ tojú bọlé kiri láǹdẹ̀ tọ́lọ́ ń bá yọ ọ́nú eléyìí tó bá fẹ́ fẹ́yàwó wọn náà farabalẹ̀ má lọ wẹ́ni tó wáìsì gẹ́ẹ̀yẹn wáìsì ju ẹ lọ ní gbogbo ọ̀nà ní gbogbo ààyè òun náà ló fi ń jápo ló fi ń bẹ́ẹ̀ jápo sí gbogbo ibi tí ó yẹ kó jápo sí hormonal system wọn ò ṣiṣẹ́ nù ilé ó dẹ̀ ń ṣiṣẹ́ ń ta láǹdẹ̀ ìjára ẹ you are a man ọkùnrin ní ẹ ò gbọ́dọ̀ dọ́ọ̀lọ́ ara ẹ Ọlọ́run ò ní jẹ́ káwọn ọmọ tèmi kàgbákò láṣẹ Elédùmarè èmi ò tiẹ̀ ń ṣèyọ ọkọ wèrè bó bá ti ń gbé wèrè bọ̀ ni mo ti máa mọ̀ pé wèrè lẹni tó ń gbé bọ̀ yìí Ọlọ́run á dẹ̀ ti bá mi kò rí ẹ Ọlọ́run á bá mi kò rí ẹ láṣẹ Elédùmarè ẹ wò oníyanṣẹ ọlọ́bẹ̀ ṣe aláìkẹ́ ni àwọn yẹn yàtọ̀ tí bí tẹ́ ẹ mú yẹn èyí tẹ́ ẹ kọ́kọ́ wọ̀ yẹn ìyẹn ò strong bí kejì yẹn bí irú eléyìí ẹ wo eléyìí sì eléyìí strong jù òun lọ àkúbèlè lè bó strong sóòlù tí ò kí ń jẹ ó ti yé ẹ̀yin ìyá ọkọ bọ́ǹfìtà bọ́n bá àwọn ọmọ yín bá ti ń fẹ́yàwó lójú ọ̀nà bọ́n bá ti dé báyìí kí ló gbé wá ni bọ́n bá ti ń gbé gbogbo kò ní jẹ́ kẹ́ ẹ gbégbèsè lórí àwọn ọmọ yín rárá kò ní jẹ́ ẹ gbégbèsè lórí àwọn ọmọ yín awádélé tá a jọba ìgbà tó ti mọ̀ pé iná ò ní ṣe alẹ́ tẹ̀ ní tààrọ̀ ṣé ìyàwó ọmọ kan ló fẹ́ máa gbé wèrè bọ̀ abẹ́ mi tó ṣe pé ohun tó ń gbé bọ̀ máa ti jẹ́ pé má ra wèrè bọ̀ abẹ́ mi ń bí o tó bá tiẹ̀ ti ń fẹ́ lójú ọ̀nà ọmọ mi ọkùnrin girlfriend ẹ̀ mo ti pè inú ṣọ́ọ̀bù yìí mo pè é sí mo dẹ̀ jẹ́ kó mọ bí mo ṣe jẹ́ iṣẹ́ ò ló ń ṣe oníṣẹ́ báyìí lọ́wọ́ hard working ọmọ tèmi ò lè máa da gborogboro ogun kiri kó wá jókòó sílé kálukú gbọ́dọ̀ máa kẹ́ ẹ lọ láàárọ̀ kí kálukú jọ pàdé ni ìwọ náà gbọ́dọ̀ ṣiṣẹ́ tó bá fún ẹ 20,000 ẹ lè appreciate ẹ obìnrin tí ò bá níṣẹ́ alẹ́ tí ò ní ta tọkùnrin bá fún ní 50,000 á ní kí ló ṣe kí ni ohun tó ṣe irú wọn ló máa dáhùn pé kí ni ohun tó ṣe ṣé ohun táwọn ẹgbẹ́ ń ṣe lélẹ́yìí bò ẹni tó bá pass through pé èèyàn ń ṣiṣẹ́ tọkùnrin bá fún 2,000 á appreciate ẹ so èmi ò ní ju eléyìí lọ fún yín o àfà ẹ̀yin àfà ẹ̀dẹ̀ lè jáde fún mi o èmi wà nílé o ṣe àwọn pé gbangba ti dẹkùn kedere ti bẹ́ẹ̀ wò so èyí tí mo sọ yìí ìwọ tó bá sọ pé orí ẹ burú o fẹ́ reply mi I dey for you ṣe ti gbọ́ ojú òní tiwa orílẹ̀-èdè Yorùbá Olódùmarè àgbà fún wa ire lójú owó ire lójú gbogbo a máa rí ajé ògúngúlùsọ àfilé wa ṣe bùgbé àánú á bá wa gbé o ẹ ṣé mo dúpẹ́ o ẹ bá mi pín kó débi tó yẹ kó dé ẹ̀yin tí YouTube máa jù sí YouTube ń sìn ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá mi subscribe sí YouTube yẹn mo wò ó lánàá báyìí ó kù bí ṣé kìí ṣe èèyàn márùn ló kù kó pé 1,000 ní YouTube yẹn ẹ ṣé mo dúpẹ́ mo really appreciate yín o mi ì ní wá yín tì gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti fẹ́ Fákànyìnsọ́lá Ifá máa lànà ayọ̀ fún mi á máa lànà dùnú fún yín tẹ́ ẹ bá fọ́sùn níkẹ́ ẹ ní bómi ṣòwò kẹ́ pàdánù láyé yín láṣẹ Elédùmarè mo dúpẹ́ mo appreciate o mo nífẹ̀ẹ́ gbogbo yín gan akó òǹgbẹ àwẹ̀ tẹ̀ní ìtì ẹ̀gbọ́n mi gan Ọlọ́run ó gbò mí gan èmi náà lọ sí sìkáàfù ẹ lè má bà mí àwọn ọmọ ọkọ Yorùbá níbo ni Fákànyìnsọ́lá já sí ṣé èmi gan gbọ́dọ̀ wọ ìsìkáàfù ànábì gbọ́dọ̀ rẹkọmẹ́ndì ńgbà ọmọ fàrè ọmọ fálódé yìí ẹ wò mo kí gbogbo yín a ṣe é ṣe fún wa àní wàràwàtì ó dàbọ̀ ẹ bá mi pín kó débi